Dédé àsìkò gbogbo bí tẹ́ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde, ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run ayérayé, olùpamọ́ wa, aláàbò wa, olùrànlọ́wọ́ wa, wá tún fi àánú pa wá mọ́, ó fi àánú mú wa wà láyé, mú wa wà láàyè tí ó dára. A tún ti rí ọjọ́ kejì nínú oṣù kọkànlá, ọjọ́ àbámẹ́ta. A sì gbàdúrà wípé àbá rere tí Olúwa ní fún wa àti èyí tí àwa pàápàá ní fún ara wa, Ọlọ́run yóò ràn wá lọ́wọ́ láti mú wá sí ìmúṣẹ ní oṣù yìí ní orúkọ Jésù. Ọlọ́run yóò sì ṣáájú wa lọ nínú oṣù yìí. Gbogbo àwọn àdúrà wa tí a ti gbà sẹ́yìn, a ó rí gbogbo èsì rẹ̀ gbà ní oṣù yìí ní orúkọ Jésù. Ọ̀rọ̀ tí a ò sì gbọ́ lé ní yóò ṣe ayé àti ọkàn wa ní rere, torí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adeboye kọ èní ọjọ́ àbámẹ́ta ọjọ́ kejì oṣù kọkànlá. Àkòrí tí a ó gbéyẹ̀wò lẹ́ni sọ wípé gbígbọ́ ohùn Ọlọ́run, gbígbọ́ ohùn Ọlọ́run. A mú àkọ́sórí wa nínú ìwé Àìsáyà orí 30 ẹsẹ̀ 21. Àìsáyà orí 30 ẹsẹ̀ 21. Bí o bá sì yí padà sí ọ̀tún tàbí sí òsì, etí rẹ yóò máa gbọ́ ohùn kan lẹ́yìn rẹ. Ó wípé ọ̀nà ni yóò máa rìn nínú rẹ̀. Nígbà tí a mú bíbélì kíkà wá nínú ìwé Jòhánù orí 10 ẹsẹ̀ 2 dé 5. Ìwé Jòhánù orí 10 ẹsẹ̀ 2 dé 5. Ṣùgbọ́n ẹni tí ó bá ti ẹnu ọ̀nà wọlé, òun ní í ṣe olùṣọ́ àgùntàn àwọn àgùntàn. Òun ni olùdènà ń ṣílẹ̀kùn fún. Àwọn àgùntàn sì ń gbọ́ ohùn rẹ̀. Ó sì pe àwọn àgùntàn tirẹ̀ ní orúkọ. Òun sì ṣe amọ̀nà wọn jáde. Nígbà tí ó sì mú àwọn àgùntàn tirẹ̀ jáde, ó ṣíwájú wọn o. Àwọn àgùntàn sì ń tọ̀ ọ́ lẹ́yìn, nítorí wọ́n mọ ohùn rẹ̀. Wọn kò jẹ́ tọ àwọn àlejò lẹ́yìn o, ṣùgbọ́n wọn a máa sá lọ́dọ̀ rẹ̀, nítorí wọn kò mọ ohùn àlejò. Wàyí, ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adeboye ní fún wa ní èní ọjọ́ àbámẹ́ta. Gbígbọ́ ṣe pàtàkì fún gbogbo ènìyàn. Fún àpẹẹrẹ, ìwọ yóò mọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ pé o nílò láti kúrò ní ojú ọ̀nà nígbà tí o bá gbọ́ ariwo ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kan lẹ́yìn rẹ. Ju gbígbọ́ ní ti ara, ó tún ṣe pàtàkì fún onígbàgbọ́ láti ní àǹfààní láti gbọ́ láti ọ̀dọ̀ Ọlọ́run. Bí o bá ti rí gẹ́gẹ́ bí a ti rí nínú ẹsẹ̀ bíbélì ìrántí wa ti èní, gẹ́gẹ́ bí onímọ́tò, gẹ́gẹ́ bí oní ìṣirò, mo ti kọ́ ẹ̀kọ́ láti ṣàwárí nínú àwọn nǹkan tí kò hàn gbangba. Bí àpẹẹrẹ, ọ̀pọ̀ Kìrìsìtẹ́nì ló pàdánù láti mọ̀ nípa òtítọ́ náà pé Èlíṣà àti Èlíjà wọ́n ń sọ̀rọ̀ bí wọ́n ṣe ń rìn papọ̀ nínú ìwé àwọn ọba kejì orí 2 ẹsẹ̀ 11. Nígbà tí mo kẹ́kọ̀ọ́ nípa ìwé mímọ́ yẹn, ó máa ń ṣe mí ní kàyéfì nípa ohun tí wọ́n ń jíròrò nípa rẹ̀. Bákan náà, nínú ìwé Dáníẹ́lì orí 3, nígbà tí àwọn Hébérù 3 náà tí wọ́n wà pẹ̀lú ọkùnrin 4 nínú iná, kí ni wọ́n sọ níbẹ̀? Kí ni Jésù ń jíròrò pẹ̀lú Mósè àti Èlíjà nínú ìwé Mátíù orí 17 ẹsẹ̀ 1 dé 9. Kí ló ṣe pàtàkì tó bẹ́ẹ̀ tí wọ́n fi sọ̀kalẹ̀ wá láti ọ̀run láti bá Jésù jíròrò? Nínú ìwé Kọ́ríńtì kejì orí 12 ẹsẹ̀ 1 dé 9, Pọ́ọ̀lù ó sọ pé òun gbọ́ àwọn ọ̀rọ̀ tí kò bófin mu fún ènìyàn láti sọ. Kí ni àwọn ọ̀rọ̀ yẹn pàápàá? Nínú ìfihàn orí 10 ẹsẹ̀ 4, Jòhánù ó gbọ́ àwọn ọ̀rọ̀ kan, ó sì fẹ́ kọ wọ́n sílẹ̀, ṣùgbọ́n áńgẹ́lì náà sọ fún un pé a kò gbọdọ̀ kọ wọ́n o. Etí rẹ nìkan ṣoṣo ni wọ́n wà fún o. Kí ló gbọ́ gan pàápàá? Èmi ní ìyàlẹ́nu púpọ̀ nípa àwọn nǹkan wọ̀nyí àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ìbáraẹnisọ̀rọ̀ bẹ́ẹ̀ lọ. Ọlọ́run fi ọ̀rọ̀ dá ayé. Ọ̀rọ̀ jẹ́ ohun tí ó lágbára púpọ̀, pàápàá jùlọ nígbà tí àwọn ọ̀rọ̀ náà bá wá láti ọ̀dọ̀ Ọlọ́run. Bíbélì sọ pé ẹnu ọ̀nà ọ̀rọ̀ rẹ̀ ní ìgbà gbogbo ó máa ń mú ìmọ́lẹ̀ wá sí olùgbọ́ àti sí àwọn ìṣẹ̀lẹ̀. Ìwé orin Dáfídì orí 119 ẹsẹ̀ 139. O kò lè gbé ìgbé ayé onígbàgbọ́ tí ó múnádóko
bí o kò bá gbọ́ láti ọ̀dọ̀ Ọlọ́run. Bíbélì kọ́ni pé tí o bá gbàgbọ́, ìwọ yóò rí ògo Ọlọ́run. Ìwé Jòhánù orí 11 ẹsẹ̀ 40. Síbẹ̀síbẹ̀, ìgbàgbọ́ yóò wá nípa gbígbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ìwé Róòmù orí 10 ẹsẹ̀ 17. Ìwé orin Dáfídì orí 97. Ó sọ pé ó rán ọ̀rọ̀ rẹ̀, ara wọn sì dá, ó sì yọ wọ́n nínú isà òkú. Ìbéèrè mi sí ọ ni wípé báwo ni o ṣe lè gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run? Láti gba ọ̀rọ̀ Ọlọ́run tí ó múnádóko, rí i dájú pé o kò sí ohun tí ó ṣẹlẹ̀ látàrí pé kí o ní àfojúsùn nípa gbígbọ́ ọ̀rọ̀ rẹ̀. Lọ kúrò nínú àwọn ìdíwọ́ àti ìdènà kí o lè gbọ́ ní pàtó ohun tí Ọlọ́run fẹ́ láti sọ fún ọ ní àkókò yẹn. Bákan náà, gbàdúrà pé kí Ọlọ́run kó ṣí ọ ní etí ti ẹ̀mí rẹ̀ kí o lè ní òye ohun tí ó bá ń bá ọ sọ. Nínú ìwé Ìfihàn orí 2 ẹsẹ̀ 29, Bíbélì sọ pé kí àwọn tí wọ́n ní etí kí wọ́n gbọ́ ohun tí ẹ̀mí sọ. O ní etí ẹ̀mí, rí i dájú pé wọn kò di sí ohun tí ẹ̀mí Ọlọ́run sọ láti sọ fún ọ ní ìgbà gbogbo. Kókó àdúrà: Bàbá, jọ̀wọ́ ṣí etí mi sí ohun ẹ̀mí, jẹ́ kí n gbọ́ láti ọ̀dọ̀ rẹ ní ìgbà gbogbo. Ẹ̀já sọ pé bàbá mi, Olúwa ṣí etí mi sí gbogbo ohun tó ń ṣe ti ẹ̀mí, kí n lè máa gbọ́ láti ọ̀dọ̀ rẹ ní ìgbà gbogbo. Ṣí mi ní etí ẹ̀mí kí n lè máa gbọ́ ohun ti ẹ̀mí ní ìgbà gbogbo ní orúkọ Jésù. Àmín. Olúwa yóò ṣí wa ní etí ẹ̀mí lórúkọ Jésù. Olúwapọ̀kọ́lá Ayako ní orúkọ mi. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa ẹ̀ kí àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Kí Olúwa kó ràn wá lọ́wọ́. Ó dàbọ̀.